Ǹjẹ́ ẹ lè jẹ́ kí àwọn aráalé mọ orúkọ yín? Orúkọ mi ni Ọládélé Olúwaṣeun. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọládélé Olúwaṣeun. Bẹ́ẹ̀ni. Yorùbá ni yín àbí? Bẹ́ẹ̀ni. Ọmọ olúbo ni? Ọmọ Ondo State ni mí. Ọmọ Ondo State. Bẹ́ẹ̀ni. Tó fi hàn wípé inú ìlú yìí náà lẹ ti ka ìwé. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ lè bá wa ka ábídí fáwọn aráalé kan gbọ́? Ó ti pẹ́ o. Ábídí. Ẹ gbìyànjú ẹ farabalẹ̀, ẹ fira yín lọ́kàn balẹ̀ kẹ́ kà fáwọn aráalé kan gbọ́. Ó máa ṣòro díẹ̀ o. Ẹ gbìyànjú. Bí orin tá máa ń kọ. Ábídí fìdí gbì. Irọ́. Ábídí gangan. Why not ABC? Why Ábídí? Mi lè béèrè BC lọ́wọ́ yín torí pé ẹ ń ṣe òyìnbó, ọmọ Yorùbá ni yín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Tá a bá ní káwo lọ káwo bọ̀, ọjọ́ ti pẹ́ tẹ́ ti fi ìwé sílẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú ìgbìyànjú ẹ jẹ́ ká mọ bẹ́ẹ̀ ṣe tó. Ok. A B D E F G D. Ẹ kí àwọn aráalé. Kẹ̀jẹ̀ sọ fún wọn pé kí wọ́n máa wo Kónkó lórí Awó TV. Ẹ máa wo Kónkó lórí Awó TV. Ẹ lè subscribe.